Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Saturday, April 25 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tayànmọ́, mójúbà ọkùnrin, mójúbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries, tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Gbogbo ipá àtàkì ti yan yín nípa àwọn nǹkan tí ẹ mọ̀ ṣe pátápátá, ẹ ṣe lọ́nà tó máa gbà tayọ, táwọn èèyàn máa rí tọ́ máa mọ̀ pé lágbájá ìyá, in fact ó try, lágbájá ìjáfáfá pẹ̀lú iṣẹ́ yìí, lágbájá ìmọ̀ṣẹ́ yìí ṣe dáadáa. Èyí máa tún bí kí kọ́sítọ́mà lè wọlé fún yín dáadáa o, á bí kí nǹkan lọ dáadáa sí fún yín. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́, tẹ́ máa wà very creative, creativity yín yẹn lò níbikíbi. Ọpọlọ yín á tún jí pépé dáadáa lọ́jọ́ tòní, tára yín á yá gágá láti ṣiṣẹ́, kó dá o ṣeṣe kí ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín máa rí nǹkan ọ̀dùnnú dáadáa lọ́jọ́ tòní. Támú kínú yín dùn, káyọ̀ yín kún, àwọn èèyàn máa reward yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Wọ́n á admire iṣẹ́ yín, òṣìṣẹ́ kan tún dá yín mọ̀ sí dáadáa pẹ̀lú nǹkan kíkan tí ẹ bá ń ṣe ní iṣẹ́ ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní máa lọ dáadáa, iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní, relationship yín náà lọ dáadáa, iye owó ṣeéṣe kó wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Gold jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ tòní ó ṣeéṣe kó rí bákan bákan, pàápàá láàrin ẹ̀yin àti ènìyàn kan nínú ilé yín, tàbí lórí ọ̀rọ̀ family. Ó ṣeéṣe kí bùkátà kó wà lọ́rùn yín tẹ́ fẹ́ fálẹ̀mọ̀ dáadáa lọ́jọ́ tòní. Ó jẹ́ pé bùkátà ilé fẹ́ mú lọ́rùn yín tẹ́ lè fẹ́ nílò àti sáré sọ̀tún sósì lé lórí. Bẹ́ẹ̀ sì ni ìgbésẹ̀ kan lè wà tẹ́ máa gbé lójijì tó ṣe pé ó lè fẹ́ affect mood nílé, tàbí kí ẹ fẹ́ ṣe nǹkan kan tá tẹ́ yín lọ́rùn tó ṣe pé wọ́n lè má gbà sí yín lẹ́nu ní inú ilé ní ọjọ́ tòní. Issue lè wáyé lọ́jọ́ tòní láàrin àti family. Bẹ́ẹ̀ sì ni nǹkan tẹ́ fẹ́ ṣe nínú ilé ó lè fẹ́ jẹ́ tó ṣe pé ẹ máa nílò akitiyan, ẹ máa nílò fálẹ̀mọ́, tàbí káwọn kankan ṣẹlẹ̀ téèyàn kan máa ṣe nínú family yín tó lè má tẹ́ yín lọ́rùn, tẹ́ lè má gbà wọlé. Ìyẹn lè fẹ́ bí àríyànjiyàn ní inú ilé ní ọjọ́ tòní. Èyíkéyìí issue tó bá wáyé lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ mú sùúrù lò, kí ẹ fẹ̀lẹ̀ ṣe, kí ẹ má kánjú, kí ẹ má hùwà òjijì. Torí tẹ́ bá hùwà òjijì lọ́jọ́ tòní, ó lè fẹ́ lọ bí nǹkan tó máa lágbára. Pàápàá tó bá jọmọ́ bí àríyànjiyàn, tẹ́ bá hùwà lójijì lọ́jọ́ tòní, àríyànjiyàn yẹn lè fẹ́ lọ jẹ́ tó ṣe pé ó máa lọ lágbára ju bó ṣe yẹ lọ. Ẹ mú sùúrù lò dáadáa kí issue náà má escalate ju bó ṣe yẹ lọ. Nípa ọ̀rọ̀ iṣẹ́, tẹ́ bá wáyé lọ bí iṣẹ́, ẹ jẹ́ kí iṣẹ́ dáadáa láyé iṣẹ́. Láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín náà, issue lè wáyé ń bẹ. Ìbáṣepọ̀ yín lè má fi bẹ́ẹ̀ dára, bóyá torí issue díẹ̀, tàbí kó jẹ́ èyí tó ń ṣẹlẹ̀ sí yín ló máa tún fẹ́ affect tọ̀dọ̀ wọn náà. Bẹ́ẹ̀ sì ni nípa ọ̀rọ̀ owó, ire owó náà lè wọlé ní ìwọ̀nba tí ẹ bá lọ sí ibi iṣẹ́. Aago 10 láàárọ̀ sí aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ fún yín. Ọjọ́ ìjọba tó ṣe pé ìfọ̀rọ̀wérọ̀ láàrin èèyàn àti àwọn èèyàn á jágere dáadáa, ọ̀rọ̀ ẹnu yín máa fìdí múlẹ̀ dáadáa, ọ̀rọ̀ wọn máa jábọ́ dáadáa lẹ́nu yín lọ́jọ́ tòní. Ẹ lọ́rọ̀ sísọ lọ́nà tó máa gbà wọ́n bí sáyín lọ́wọ́. Ẹ má sọ̀rọ̀ òdì àbẹ́ ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni. Ẹ fọ̀rọ̀ sísọ fálẹ̀ mọ́ ọrọ̀ ajé yín, kọ́rọ̀ ajé yín kó lè lọ dáadáa, kí òun kan lè rí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. Ẹ má báyàn láríyànjiyàn rárá, ẹ má báyàn jiyàn lórí ohunkóhun rárá. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí iyèméjì lè fẹ́ pọ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣe kí n ṣe báyìí, ṣe kí n ṣe báyìí, ẹ má ṣe iyèméjì lórí ohunkóhun. Ọpọlọ pípé máa wà fún yín, ọpọlọ pípé yẹn ni kẹ́ ẹ lò lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní, kí gbogbo nǹkan tí ẹ ń fẹ́ kó lè lọ dáadáa, kó lè rí bí ẹ ti ṣe ń fẹ́. Nípa ọ̀rọ̀ iṣẹ́ kò sí wàhálà, kódà agreement kan lè wáyé láàrin èèyàn àti èèyàn tó ṣe pé ó máa bí rere fún yín ní àsìkò yìí. Àsìkò yìí sì rèé, ẹ má sọ secret yín jáde rárá. Nípa ọ̀rọ̀ relationship yín máa lọ dáadáa lénìí. Nípa ọ̀rọ̀ owó, ṣeéṣe kí owó náà wọlé fún yín ní ọjọ́ tòní pẹ̀lú. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer, tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o. Ẹ máa ríre owó gbámú dáadáa lọ́jọ́ tòní látara ìtẹpámọ́ṣẹ́ tẹ̀ ń ṣe àti ìfálẹ̀mọ́ nǹkan tẹ̀ ń fálẹ̀mọ́ nǹkan lọ́jọ́ tòní. Ẹ wà máa wọ̀ pé ọlá ń pé mo fálẹ̀mọ́ kíní ni òtá ni mi fálẹ̀mọ́ báyìí, ire lè má wọlé o. Ẹ fálẹ̀mọ́ nǹkan dáadáa, kẹ́ lè ire gbámú, kẹ́ lè ránfààní àtòrí jẹ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ tún ní láti ṣọ́wó ná, kẹ́ má nànà àpà, kẹ́ má kówó ra àwọn nǹkan tó ṣe pé kò wá ní padà wúlò fún yín. Ẹ ṣọ́ra ṣe, torí ó ṣeéṣe kó máa wùn yín
bí kẹ́ra gbá bí kẹ́ra wó bí kẹ́ra kòkó bàbá àṣàsùn lénìí ẹ ké sára pẹ̀lú bí ẹ ṣe ń ṣòwò ẹ má ṣòwò kùmọ̀kùmọ̀ lọ́jọ́ tòní ẹ kọ́ bá ti ń fowó pamọ́ fún ìwúlò ọjọ́ iwájú ní ọjọ́ tòní ó dára tẹ bá rí ṣe kẹtù kówó yẹn kẹtù jọmọ ọjà yín kẹtù fi rajà sí èyí máa ràn yín lọ́wọ́ dáadáa lásìkò yìí iṣẹ́ á lọ dáadáa relationship ẹ̀yin àti olólùfẹ́ yín náà dára bẹ́ẹ̀ sì ni owó ṣeéṣe kí ó wọlé fún yín náà ní ọjọ́ tòní dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago kan kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ọ̀sán sí aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́ fún yín o ọjọ́ yìí ṣeéṣe kí ẹ face àwọn challenges kan lójijì nípa ọ̀rọ̀ iṣẹ́ ẹ lè gbaṣẹ́ kan tó ṣe pàfẹ́ fún yín ní stress tó máa lágbára tàbí kí ó ṣe pé nǹkan tí ẹ máa rò kan ni ẹ máa bá contract mi lè fẹ́ wọlé tó ṣe pé ó lè má fẹ́ bí ọ̀tá yín ẹ rí dájú pé kíyèsára tẹ bá ń sign document kan lọ́jọ́ tòní kó má jẹ́ pé máa lọ sign nǹkan tí ò pé yín ẹ kíyèsára dáadáa nípa ọ̀rọ̀ iṣẹ́ yín ẹ ní sùúrù kí ẹ wò fínífíní dáadáa kí ọba ẹ fẹ́ ṣe kí mistake má wà níbi iṣẹ́ lójijì tó ṣe pé a fẹ́ kọ́ sí problem fọ́tá yín nǹkan tó lè fẹ́ yí gbèsè ayé yín padà lórí ọ̀rọ̀ iṣẹ́ ní tí ọ̀tá yín ò fi bẹ́ẹ̀ fẹ́ ó di ṣe kó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní o ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní ẹ gbàdúrà lórí eléyìí kí aburú má ṣẹlẹ̀ kí wàhálà dààmú kí ó má ṣẹlẹ̀ rárá ẹ ṣe prayer dáadáa ẹ ò lè falẹ́mọ̀ dàgbàsókè iṣẹ́ yín lọ́jọ́ tòní ní kẹ wò fínífíní bí a ti ṣe sọ o kí ẹ má bàa kábàámọ̀ kó má sí wàhálà kó má sí dààmú eléyìí lè fẹ́ ṣàkóbá fún mọ́dù yín lọ́jọ́ tòní láàrin èèyàn tó lólùfẹ́ yín kí bá ṣe pé èèyàn tó lólùfẹ́ yín ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan bẹ́ẹ̀ sì ni rí owó náà ṣeéṣe kó fẹ́ rí bákan lọ́jọ́ tòní ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣe rí ọlọ́ ò lè rí bẹ́ẹ̀ láéláé tẹ́ni bá rí bákan ẹ nígbàgbọ́ pé ọ̀la máa tún dára tásùnwọ̀n wọ́n ì ní jẹ́ kọ́lọ́ tó dára fún yín láti wọ̀ láṣọ lónìí gbogbo nǹkan tó tún máa bá yín lọ́jọ́ tòní náà òun náà ni bí ẹ ṣe fẹ́ ní improvement ẹ má ṣojú kòkòrò kankan lọ́jọ́ tòní o ẹ má wò pé material tí mo fẹ́ rà yìí 100 naira lọ́ǹtà jẹ́ kí n pè fún ní 900 ẹ kíyèsára dáadáa ẹ má ṣèṣe ń pé ẹ torí kí ẹ lè tètè gòkè torí kí nǹkan lè tètè ṣe kẹ wá fi ojú kòkòrò ṣe nǹkan ẹ má fojú kòkòrò ṣe nǹkan lọ́jọ́ tòní kẹ kíyèsára aago mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé ẹ máa gba mẹ́sẹ̀gì dáadáa òun ní máa bá yín sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní ẹ máa ní fílíǹsì tó lágbára láti inú ọkàn yín ọ̀pọ̀lọpọ̀ yín máa láàlá lọ́jọ́ tòní tàlá náà sì máa jẹ́ àlá tó ṣe é pé ó lè tọ́ yín sọ́nà nípa ìgbésí ayé yín ó lè jẹ́ àlá tó máa rinlẹ̀ tó ṣe é pé tẹ bá wò sà ó máa jẹ́ àlá tó ń júwe ìgbésí ayé yín ní àsìkò yìí sì jásìkò tó dára fọ́pọ̀lọpọ̀ yín láti rí dájú pé ẹ fi ṣe ìwádìí nípa láìfún yín gangan lásìkò yìí ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ẹ̀yin oníràwọ̀ Virgo ẹ lè ṣèwádìí lásìkò yìí lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín báyìí fẹ́ nídàgbàsókè bí nǹkan ṣe fẹ́ yí padà fún yín ẹ lè ṣèwádìí dáadáa ní àsìkò yìí ìwádìí tí ẹ bá ṣe yìí ó máa ràn ìgbésí ayé yín lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni náà ní ọjọ́ tòní ojú ọjọ́ tó ṣe é gbẹ ní láti gbàgbọ́ nínú ohun tó ń sọ sí yín lọ́kàn ohun tó ń sọ sí yín lọ́kàn ìfẹ́ tọ́ yín sọ́nà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jọ mọ́ spiritual á ṣẹlẹ̀ lọ́jọ́ tòní o ẹ ní láti ní ìfura tọ́ta yín bá fẹsẹ̀ kọ kẹwò pẹ̀sẹ̀ tí mo fi kọ ibi tí mò ń lọ yóò dá gbé báyìí lórí tọ́ta yín bá rí wàhálà takùn ẹ wá solution ẹ̀ lọ́jọ́ tòní ní kíákíá àsìkò yìí jásìkò tó ṣe pé ẹ gbọ́dọ̀ fi anything spiritual ṣeré rárá ẹ lè lọ àjò tẹ́ bá ní nílé lọ́jọ́ tòní ẹ lè ṣe prayer dáadáa lọ́jọ́ tòní tòun ṣeéṣe láàrin kan kẹfẹ́ wà múdì kí mood swing fẹ́ wáyé kára fẹ́ máa kọ yín bákan ẹ mú sùúrù lò ẹ sì máa rí èròǹgbà tí ó tọ́ èròǹgbà rere báyìí ní kẹrù síra yín nípa ọ̀rọ̀ iṣẹ́ á lọ dáadáa tẹ́ bá ráyè lọ bí iṣẹ́ dáadáa lọ́jọ́ tòní nípa ọ̀rọ̀ owó ó ṣeéṣe kówó náà wọlé fún yín relationship ẹ̀yin àti olólùfẹ́ yín náà ó ṣeéṣe kí ó lọ ní moderate way ẹ lè má ní time rẹpẹtẹ fúnra yín ṣùgbọ́n kò ní sí wàhálà rẹpẹtẹ green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7:15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe pé ọ̀rọ̀ yín àti àwọn tí ẹjọ́ ń dúnàdúrà àwọn tẹjọ́ ń ṣe ọ̀rọ̀ yín máa wọ̀ dáadáa ẹ máa wà very social dáadáa lénìí ẹ máa wà socially active ẹ̀yin ló máa rí lọ́dọ̀ lábájá ẹ̀yin ló máa rí tẹ̀ ń support ìtàmẹ̀dù ọjọ́ tòní kì í ṣe bíi ti àyọjúmọ́ rárá nation yín gangan tó jẹ́ social nation yẹn ó máa jẹyọ dáadáa lọ́jọ́ tòní àwọn èèyàn máa fẹ́ bá yín ṣe àwọn láti bá yín ṣe ẹ̀yin náà bá wọn ṣe lọ́jọ́ tòní ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ lè jọ ráǹfààní ara yín jẹ dáadáa lọ́jọ́ tòní kò sí wàhálà ara lọ́jọ́ tòní kódà tẹ́ bá lọ bí iṣẹ́ gan láàyè iṣẹ́ ẹ máa rí supporter ẹ máa rí pé ìrẹ́pọ̀ máa wà láàrin èèyàn àtàwọn tó rọ̀gbà yín ká dáadáa lé ní kò sí problem iṣẹ́ á lọ dáadáa relationship ẹ̀yin àti olólùfẹ́ yín á lọ dáadáa
nípa towó èrè owó náà lè wọlé fún yín lénìí torí àwọn kọ́sítọ́mà náà máa bá yín dúnàdúrà dáadáa lénìí. Navy blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé iṣẹ́ yín lè fẹ́ rí bákan ni o, tó sì jẹ́ pé relationship ẹ̀yin àti olólùfẹ́ yín náà ó lè fẹ́ rí bákan. Olólùfẹ́ yín máa hùwà kan lójijì tí kò ní tẹ́ yín lọ́rùn. Olólùfẹ́ yín gan lè sẹ́ pé lábájá báyìí kàṣà báyìí káwòdì tó lè má tẹ́ yín lọ́rùn rárá lọ́jọ́ tòní. Ẹ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú ìjà àbí gbọ́nmi sí omi òtó tó máa lágbára. Èyí lè lágbára púpọ̀ lọ́jọ́ tòní tó ṣe pé tí ẹ bá tètè kíyèsára tẹ́ tètè falẹ̀ mọ́ ó lè bí ìjà o, ó lè bí kọ̀rọ̀ ẹni sílẹ̀ gan pàápàá tí ẹ bá tètè paná ìjà àbí paná áwọ̀ àbáríyànjiyàn lọ́jọ́ tòní. Níbi iṣẹ́ náà lọ́jọ́ tòní nǹkan kan lè fẹ́ ṣẹlẹ̀ tó ṣe pé a fẹ́ kọ́ sí pé kí ẹ má kọbi ara ṣiṣẹ́ dáadáa tàbí kí iṣẹ́ fẹ́ rí bákan. Ẹ mú sùúrù lò dáadáa. Ọgbọ́n ọdún tọ́lọ́run fún yín lẹ máa lò lénìí láti jẹ́ kọjọ́ tòní lọ dáadáa. Ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín lẹ máa lò kí gbogbo ilé rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ má bò lólùfẹ́ yín ní èṣù. Ẹ̀yin àtèèyàn tí nǹkan jọ dàpọ̀ náà ẹ kíyèsára pẹ̀lú fàǹfà pẹ̀lú wọn. Ẹ má bá wọn jà, ẹ má bá wọn ní èṣù rárá lọ́jọ́ tòní. Kọjọ́ tòní lè lọ dáadáa kí gbogbo ẹ lè rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ ṣe prayer dáadáa nípa ọ̀rọ̀ iṣẹ́ ó lè rí bákan. Ilé ránṣẹ́ yín náà lè rí bákan èyí sì lè affect ire owó náà pẹ̀lú. Dark grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ọjọ́ tó ṣe pọ́jọ́ tó dára ló jẹ́ ni. Ọjọ́ yìí orí ìrìn lọ́pọ̀lọpọ̀ yín máa wà bí kẹ́ máa rìnrìn àjò tàbí kọ́pọ̀lọpọ̀ yín wà ní àjò lọ́jọ́ tòní tó ṣe pẹ́ ní sílẹ̀ àyíká lẹ́yìn lórí pé ẹ̀ ń wá gbogbo ẹ̀ ti fẹ́ da. Ìmí inú yín sì lè jẹ́ pé ẹ̀ ń wá ìmọ̀ lásìkò yìí. Gbogbo nǹkan wọ̀nyí jẹ́ èyí tó máa ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́ ń lò àwẹ̀ lásìkò yìí. Àsìkò ìjásìkò tí ọgbọ́n inú yín máa lékún, ìmọ̀ yín máa lékún, àwọn àìdíà tẹ́ máa ní máa tún lékún dáadáa. Ẹnikẹ́ni tó bá nílò support yín lè ní tó bá béèrè àmọ̀ràn lọ́wọ́ yín ẹ try láti fún wọn tó rán rí yín lè rí pé lábájá yìí ó máa mọ̀ nǹkan tó ń sọ, ó máa lè fún mi lámọ̀ràn tó dáa. Àmọ̀ràn tẹ́ bá fún wọn á wúlò fún wọn tó tún máa padà dúpẹ́ fún yín ní ọjọ́ iwájú. Ẹ rí dájú pé ẹ̀yin kan fúnra yín ẹ tún fẹ́ ní wá ìmọ̀ dáadáa. Ìmọ̀ tẹ́ bá ní máa ràn yín lọ́wọ́ dáadáa lásìkò yìí. Àsìkò yìí ìsàdíkò tó ṣe pé ẹ gbọ́dọ̀ falẹ̀ mọ́ nǹkan. Ẹ falẹ̀ mọ́ nǹkan kó lọ jìnnà. Ẹ má jókòó rárá láìsí ohunkóhun. Ẹ jáde láti lọ́wọ́ oore. Ẹ jáde láti lọ́wọ́ bóyá fẹ́ dá. Ẹ falẹ̀ mọ́ṣẹ́ kí ẹ busy kí ẹ mójútó nǹkan tó ṣe kókó lásìkò yìí láti mójútó kí gbogbo nǹkan lè lọ bó ṣe yẹ kó lọ fún yín. Àsìkò ìjásìkò oríire fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Máa ní nǹkan tó ṣe pé àmú yín nírètí pé inú mi ti ẹ̀dùn nǹkan ò ní pẹ́ lọ dáadáa. Kí ẹ sì rí dájú pé ẹ sọ̀rọ̀ ìtínú rárá lórí ohunkóhun. Iṣẹ́ á lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni ire owó ṣeéṣe kó wọlé fún yín lénìí. Dark purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kù 20 ìṣẹ́jú lọ́sàn-án jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ ìyọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ara yín máa yá gágá. Ẹ máa fẹ́ falẹ̀ mọ́ nǹkan tó lè yá yín padà, nǹkan tó lè sọ ayé yín dọ̀tun. Ìrẹ́pọ̀ tó dánmọ́rán máa wà láàrin ẹ̀yin àti ẹni tó jẹ́ olólùfẹ́ yín tó jẹ́ bí ọkọ àbí aya yín. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ní high libido lénìí tí a máa ṣe yín bí kí ẹ súnmọ́ olólùfẹ́ yín. Lénìí sì rèé ó ṣeéṣe kí àwọn ọ̀rọ̀ kan kó wọ̀ láàrin ẹ̀yin àti èèyàn tó ṣe pé àǹfààní kan máa ti bẹ̀ wá fún yín. Ẹ lè rí èrè gan jẹ́ látara ibi tí ẹ ti ẹ̀rọ kàn sí àbí ibi tí ẹ ti ẹ̀ ṣiṣẹ́ sí rárá. Ó lè jẹ́ bí ogún ó sì lè jẹ́ nǹkan mìíràn ní ọjọ́ tòní tí ẹ máa ti rí àǹfààní àti oore jẹ. Ọjọ́ tòní jẹ́ tó ṣe opportunity wà láyìíká yín. Ẹ grab opportunity èyíkéyìí tí ó bá jẹyọ fún yín. Àsìkò yìí pípadà sí lọ́jọ́ tòní náà jẹ́ fún yín. Ẹ lè fẹ́ ní wá bí ìpípadà rere bóyá fẹ́ dé bá gbèsè yín ní gbogbo ọ̀nà. Iṣẹ́ á wá lọ dáadáa. Relationship ẹ̀yin àti olólùfẹ́ yín náà kò ní sí wàhálà. Bẹ́ẹ̀ sì ni ire owó ṣeéṣe kó wọlé fún yín lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 lọ́sàn-án jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ó ṣeéṣe kí ìṣù fẹ́ wáyé láàrin àti olólùfẹ́ yín púpọ̀ lọ́jọ́ tòní. Pàápàá nínú ilé tẹ̀ ń gbé gangan ìṣù lè dédé ṣẹlẹ̀ lójijì tá fẹ́ ṣọ́ọ̀kì yín bákan tá fẹ́ dàbí gbà pé nǹkan tí mi fẹ́ lélẹ̀ ṣé mo ní kẹ̀ṣẹ̀ nǹkan lélẹ̀ ṣé mo ní kórí lélẹ̀ ní ọ̀rọ̀ inú ilé yín tàbí kankan tẹ̀ ń ṣe lọ́wọ́ tó jọmọ́ ètò inú ilé ó ṣeéṣe kí ìṣù fẹ́ wáyé láti bẹ̀ lọ́jọ́ tòní. Ẹ mú sùúrù lò dáadáa kí ẹ fọgbọ́n ṣe kí ẹ fẹ̀lẹ̀ ṣe kọjọ́ tòní kó lè dára. Ẹ má bò lólùfẹ́ yín ní ìjà àbí wàhálà rẹpẹtẹ tó bá sì gbé mood swing kan wá àbí tí mood wọn bá rí bákan ẹ má ò lẹ̀ fi yẹn tún kanra mọ́ wọn rárá. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò kẹfẹ̀lẹ̀ ṣe. Bẹ́ẹ̀ sì ni nínú ilé yín náà
bí nǹkan bá wù òjijì ọgbọ́n orí tọ́lọ́run fún yín náà ní kẹ́ lò ẹ̀yin náà má tún wá fi ìwò òjijì tọ́lọ́run ti dá mẹ́yìn náà kẹ́ wá fi tákù ẹ̀ kó má lọ jẹ́ pé stress á lọ pọ̀ àwa lọ bí ìjà àbàgbé yanpanyanrin sùúrù báyìí lè máa múlò lórí ọ̀rọ̀ iṣẹ́ lénìí tẹ́ bá lọ síbi iṣẹ́ lè lọ dáadáa tẹ́ bá ráyè àti falẹ̀ mọ̀ṣẹ́ dáadáa bẹ́ẹ̀ sì ni relationship ẹ̀yin àti olólùfẹ́ yín ó lè rí bákan bákan lọ́jọ́ tòní ọ̀rọ̀ owó ó ṣeéṣe kí ire owó wọlé níwọ̀nba fún yín tí ẹ bá ráyè falẹ̀ mọ́ iṣẹ́ ní ọjọ́ tòní White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí torí nǹkan ìbínú ẹ bá rí nǹkan ìbínú kẹ́ lè mú sùúrù lò dáadáa lé lórí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ ṣùgbọ́n ní láti mú sùúrù lò kẹ́ fọgbọ́n ṣe pẹ̀lú bí ẹ ṣe ń ṣiṣẹ́ sí ẹ lè ṣiṣẹ́ lè tẹpámọ́ṣẹ́ dáadáa torí tí tẹpámọ́ṣẹ́ lè ní òun lè máa fi rí èrè ń jẹjẹ ṣùgbọ́n nípa ìlera ara yẹn ẹ falẹ̀mọ́ náà ní ẹ̀gbẹ́ kan ẹ falẹ̀mọ́ ìlera ara ẹ balance ọ̀rọ̀ iṣẹ́ àti ìlera ara kí ọ̀rọ̀ iṣẹ́ kó má ṣàkóbá fún ìlera ara kí ìlera ara náà kí ó má pa ṣàkóbá fún iṣẹ́ torí ẹni tó bá rẹ̀tẹ̀ kò ní lè ṣiṣẹ́ ẹni tó bá sì iṣẹ́ àṣekára ju bó ṣe yẹ lọ ẹ tó stress ara ẹ̀ ju bó ṣe yẹ lọ a rí i pé ó fẹ́ máa rí òun méjèèjì á fẹ́ ṣàkóbá fúnra wọn kò ní rí bẹ́ẹ̀ lọ́dọ̀ yín lágbára Ọlọ́run ẹ falẹ̀mọ́ iṣẹ́ lè ní kí ẹ sì fètò sí nǹkan yín dáadáa lọ́jọ́ tòní gbogbo ẹ̀ lè rí bí ẹ ṣe ń fẹ́ ẹ tún ṣàríwòye sí nípa nǹkan tẹ́ ń fojoojúmọ́ ṣe bóyá tẹ́ bá kọ́kọ́ jí bóyá ẹ má kọ́kọ́ ṣe gbá ẹ má kọ́kọ́ ṣàwo ẹ ṣàtúnṣe ẹ ṣàrẹ́ńgímẹ́ǹtì ní àárín yẹn láti jẹ́ kí gbogbo nǹkan tẹ́ ń ṣe lójoojúmọ́ kó lè túbọ̀ di ìrọ̀rùn dáadáa kò sí wàhálà rárá lọ́jọ́ tòní tẹ́ bá lè tẹ̀lé àwọn tactics tí a mẹ́nubà yìí ẹ fètò sí nǹkan yín nǹkan tẹ́ bá sì ń ṣe ẹ farabalẹ̀ plan ẹ̀ dáadáa kó má nǹkan tí ò bá ní plan lọ́jọ́ tòní ó lè wọ́ ó lè ní issue lọ́jọ́ tòní kẹ́ kíyèsára nípa ọ̀rọ̀ iṣẹ́ ó sì wàhálà iṣẹ́ lọ dáadáa tẹ́ bá tẹ̀lé àlàkalẹ̀ yìí nípa ọ̀rọ̀ owó òṣìṣẹ́ kí owó náà wọlé fún yín bẹ́ẹ̀ sì ni nípa ọ̀rọ̀ relationship yín ẹ lè má ráyè rẹpẹtẹ ṣùgbọ́n relationship yín kò ní sí wàhálà kò ní sí ìjà kò ní sí ariwo rẹpẹtẹ dark green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 kọjá ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń wò mí ẹ bá ń share fídíò yìí ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn bẹ́ẹ̀ sì ni ẹ bá wa lọ sórí YouTube wa ẹ lọ subscribe sórí Ìṣẹ̀dá TV ẹ rí bá ṣe ń làágùn lórí tiyín báyìí la ṣe ń làágùn ṣẹ̀ṣẹ̀ báyìí lórí fídíò yìí àágùn wa ẹ má jẹ́ ó já sásán ẹ bá wa lọ sórí YouTube ẹ lọ subscribe bá ṣe ń post ẹ̀ ń bí là post ẹ̀ síbẹ̀ látà lẹ́fẹ́ fi wò ń bí náà lẹ́fẹ́ fi bá wa wò ń bẹ́ẹ̀ ẹ bá wa lọ subscribe sí YouTube wa àdúrà gbogbo wa gbà rí bí a ṣe ń fẹ́ bákan náà rẹ̀ rí ìwé pélébé títí ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn PDF fún gbogbo lucky colour lucky hour wa iṣẹ́ ń lọ dáadáa kíní kan lọ́dún gbogbo ẹ̀ ó ti wà nínú PDF ní odidi ọ̀sẹ̀ kan lọ́wọ́lọ́wọ́ báyìí ti lè ra àwọn ìwé pélébé náà 2,100 naira òun ni a send ẹ̀ ní WhatsApp fún yín lórí WhatsApp nọ́mbà wa 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.